tí ń kù nínú ìrókò iná tí ń jó níbodè ọ̀run ẹ́. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta mo kí gbogbo ọmọ yorùbá àtẹni tí èsè yorùbá tọ́lọ́run fún láǹfààní tó gbọ́ èdè yorùbá gbogbo wa mo kí o. ẹ bá mi wá nǹkan kẹ́ fìdílé tàbí kẹ́ fi ìdílé nǹkan. yóò dára fún gbogbo wa kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́ àníwà bákan náà bí odò adágún. yóò dọ́gba fún wa gẹ́gẹ́ bí etí aṣọ ànàmúntọ̀gà gbogbo èròǹgbà wa yóò máa gún gẹ́gẹ́. iṣẹ́ tí mo fẹ́ fi ta wá lọ́rẹ̀ yìí ẹ rí i pé tí ẹlòmíín bá lọ ìlú òkèèrè tó bá wálé bóyá ó jàjà lọ family house àbọ̀ lọ àwùjọ àwọn ẹgbẹ́ rẹ̀ àbọ̀ kó tiẹ̀ wọ̀lú lásán wọn ó sì já ògo rẹ̀ bọ́ tàbí wọn kọ ọ bọ̀ lára. àwọn ènìyàn ń béèrè pé báwo wọn ṣe jáni bọ́ báwọn ṣe jógo ẹni bọ́ ọ̀yà láti rẹ̀ kọ́ bọ́. bẹ́ẹ̀ lómi ìbádé family house ẹ̀ àbábá wọbi tí wọ́n ti bí ọmọ àwọn bá padà sí ìlú tí ń gbé tàbí tí wọ́n padà síbi iṣẹ́ bíi kí jàǹkárí wọ́n máa bò ó tàbí kí wọ́n fún ní sack letter tàbí kí wọ́n fún ní query letter tàbí kí wọ́n da hatred sí lára ẹni tí ayé kì í tí kórìíra tẹ́lẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kórìíra rẹ̀. ẹ̀sẹ̀ àìmọwọ́mọ̀dí ó di kí wọ́n kó lé níwájú. ìka wa mi ọwá wítì ayé òní náà sí wa o. ayé òní faṣọ gbèsè wọ̀ wá. ẹni títí ń tà tí ń rà táyé ń ba ná táyé ń ba rà yọ̀bà dẹni tí ń pa gbèsè wọlé. wá gbọ́. òun ni iṣẹ́ tí mo fẹ́ kọ́ wa yìí ẹ ti jókòó ẹ ti fún mi létí ìtọ̀tọ̀ ẹ ti fi tò sílẹ̀ ẹ lọ́ọ́ bá mi wá èpo igi ìrókò tí ń jẹun dáadáa èpo igi ìrókò tí ń jẹun dáadáa ẹni náà máa béèrè pé o ti ń jẹun dáadáa ẹ à béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ìrókò tí ń jẹun dáadáa látọjọ́ tó ti pẹ́ èpo rẹ̀ ní kọ́ pa àmọ́ tó bá ti pàpò rẹ̀ bùn ní nǹkan o bùn ní nǹkan o ọba ti pàpò rẹ̀ ọ wàá já ewé rẹ̀ èyí tí bá ti ń jẹun dáadáa mi yóò ti ga fíofío ọba gbìyànjú tó bá omi ilé kéré lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọjá ewé rẹ̀ ọba lọ́mù bá sì fún aláǹfààní torí ewé rẹ̀ já egbò igi pèrègún ewé má fọwọ́ kan mọ̀ mi tó jẹ́ òríjínà tútù ẹ lọ ọ̀dọ̀ àwọn alágbẹ̀dẹ ìpẹ́pẹ́ irin tí ń gbọ́n dálẹ̀ bí wọ́n ṣe ń lurin ẹ tọ́jú rẹ̀ ẹ ti tọ́jú rẹ̀ ẹ́. ìyá mi òkùnkùn tí ń kù nínú ìrókò iná tí ń jó níbodè ọ̀run ẹ́. ewé ọ̀dúndún asòdedèrọ̀ ewé ọ̀dúndún ọjà ewé àbámọ́dá báyìí òun tó ṣe pèkìtìpèkìtì ju àbámọ́dá lọ àmọ́ òun kì í fẹ̀ tó àbámọ́dá àwòrán rẹ̀ lẹ́ ń wò yìí iṣu ògìrì sákọ́ àtàwọn nǹkan yòókù tá a bá kó gbogbo ẹ̀jọ́ tán àtàwọn nǹkan yòókù tó tún kù a wá fi orí ọkà tẹ́lẹ̀ inú igbá ibẹ̀ là á parí ẹ̀ sí olódùmarè o aláboyún lò ó ọmọ kékeré lò ó àgbà lò ó iṣẹ́ ìdá gan ni o iṣẹ́ àwọn àgbàlagbà ní táyé kì í fi já ni bọ́ tí wọ́n sì fi já ògo ni bọ́ kódà tí wọ́n fi pa ògo ẹni mọ́ni lára ẹni títí ń dún fún tó bá lọ bí àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n já bọ́ wọ́n tilẹ̀kùn rẹ̀ débi pé kò ní dún mọ́ ayé ò ní pa wá tògótògó
wọn ò ní tẹ ògo wa rí o. Gbogbo ẹni títí ná tí ń gbọ́ ètò mi ẹ̀ní daláì ní ná mọ́ o. Gbogbo ẹni títí rí lò ẹ̀ní daláì rí lò mọ́ o. Ọlá yín yóò máa búyọ sí, yóò máa búyọ sí, yóò máa búyọ sí, yóò máa búyọ. Aboyún lẹ́yìn ò ní kú, àgẹ̀yọ́ tọ́ wà lábùsùn. Gbogbo ẹ̀yin aláboyún ẹ bá ti ń fi tọ̀tún kúnlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa fi tòsí dìde. Ẹ̀yin dírẹ́bà àwàyè lẹ́ẹ̀ máa wà ẹ̀ní wàwà dànù. Ẹ̀yin àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́ àròyè lẹ́ẹ̀ máa ró o. Iná ò ní jókòó yín, màálù ò ní jẹ kó yín o, àdàrà fún yín. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ ẹ̀ dáre bàbá ọgbọ́n ọmọdún àgbà. Ọyà mú nọ́mbà yẹ ọmọ ọ̀dọ̀ +234803298 nọ́mbà tí mo pè é tọ́ bá ti pè é tí ò lọ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Ìbéèrè nípa ìrìn àjò ẹni ni àbí òun ṣiṣẹ́ kò lọ déédé. Ìtọ́jú ara lánàá ewé àtegbò ẹ ti wọlé ọkọ látọjọ́ tó ti pẹ́. Ẹ̀ ń wá kí ọ̀lẹ́ ayọ̀ sọ oògùn ọmọ òsì oògùn àrùn lọ́wà jẹ́wọ́ ara rẹ ká lè sọ ewé tó lò sí. Èyí tó bá fẹ́ àbá yín ṣe. Ájò tá a ti fílà látọjọ́ tó ti pẹ́ ni àbí yìí tá a tiẹ̀ tí sọ̀rọ̀ ń pa rẹ̀. Ẹbí wá má béèrè oògùn owó o, má béèrè àfọ̀ṣẹ, má béèrè àgádágodo o, má béèrè nǹkan àṣàṣì lọ́wọ́ mi o, àrẹ̀mọ lèmi máa ṣe o, èmi ìjáwé ẹ̀jẹ̀ o. Yọ̀ọ̀yẹ gbogbo wa kò ní yí ẹ lẹ̀. Níta bọ́lá lọ́wọ́ ṣe kò ní ṣe tọ̀tá wa. Àǹfààní wà fẹ́ni tó bẹ́ jẹ́ yín gúrùpù yìí ọ̀nà méjì lọ dá sí. Private ń bẹ, public ń bẹ. Public ọ̀fẹ́ ni ọ̀la àǹfààní ìbéèrè kankan. Ṣùgbọ́n àwọn tó wà ní private ó béèrè àlá rẹ̀ lọ́fẹ̀ẹ́ láì gbà kọ́bọ̀. Àbọ̀ fẹ́ máa béèrè àwọn iṣẹ́ kan á máa ṣàlàyé ẹ̀ fún un tó sì máa gbà á lọ́fẹ̀ẹ́. Ọba fi 10,000 wọlé ó sì máa ṣe 10,000 bí oṣù bá parí. Tó ẹ̀dá wà lórílẹ̀‐èdè Benin sẹ́mi lẹ́yìn ọ̀sẹ̀ tí ṣe àpò 5 sẹ́fà bó ṣe jẹ́ nìyẹn. Ẹ bá ti pe nọ́mbà Nàìjíríà mi tí ò lọ àwọn nọ́mbà tẹ́ ń wo ìtẹ́ ti pe nọ́mbà MTN Nàìjíríà yìí tí ò lọ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp òun ni hotline WhatsApp nọ́mbà mi. Ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà orílẹ̀‐èdè Benin so á dára fún wa kò ní dàálẹ̀ lágbára Ọlọ́run bẹ́tọ̀ yìí bá tẹ́ ọ lọ́wọ́ ẹ máa pín ìwọ tó bá fẹ́ iṣẹ́ yìí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ kàn sí àbá yín ṣe bó ṣe jẹ́ nìyẹn tí wàá lọ́wọ́ ṣe kò ní ṣe tàtà wa tó òjò kì í balẹ̀ kọ́tà sí ilẹ̀ olóore gbogbo wa kò ní tà sí wa àgbàrá kì í fòdò olóore wo ní fòwárò bí ta bá wà lórí wọ́n wà wárí tí wọ́n ní sọ̀rọ̀ ṣe o tó ọtọlẹ́nu ó kò ní kù ire kàbìtì nílé gbogbo wa o. Ikú mare o ní ta iná, àrùn mare o ní kú máa dákun. Ìyá mi òkùnkùn tí ń kù nínú ìrókò iná ti ń jó gẹ́rẹ́gẹ́rẹ́ lórí omi. Òwìwí adẹ́rùbọ̀yè jẹjẹrẹ tí ń jalè kí dúdú lẹ́yàwó pupa lẹ́yàwó òjò ọmọ lọ́mọnù sí kòtò ikú